àfáwà Ibrahim Eniafe tọ́lọ̀ ní kí wọ́n fi àlùbáríkà bàbá Mustafa Zugloool kábí jókòó sáyé ilé ìwé ọlọ́mọba dútì wọn. Àmín. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina. Bàtí ọlọ́mọ bá ń kí bàbá wa Sheikh wa Adam ṣe mọ̀ pé tí yẹn bá ń ṣiṣẹ́ látọdún tó ti pẹ́ àwọn nǹkan tọ́lọ̀ fún ṣe Ádámà nínú ọmọ kéwú, àwọn nǹkan tọ́lọ̀ fún ṣe Ádámà nínú dúkìá, àwọn nǹkan tọ́lọ̀ fún ṣe Ádámà nínú ọmọ bíbí. Ọlọ́run wá ń sọ pé Ọlọ́run ní Zugloool tí mo fún Ádámà ẹ̀yin èèyàn tàbá wá rí inú yín ẹ̀hẹ́. Wọ́n yí kó tó fi ìrọ̀ ibi mímọ́ nazzalna ala abdina. Ẹni tó bá wo Zugloool ní kò ní wíwò àbó báwọn láyé ọgbọ́nà wọn ni àbí orípa wọn ni àbáwọn ọmọ wọn ni àbáwọn ọmọ ọmọ wọn ni kódà kan abọ́ tí wọ́n fi jẹun ẹni tó bá ní kò jẹ́ nǹkan kan ká má tí wọ́n aṣọ Zugloool fún ara wọn. Ọlọ́run fẹ́ kẹ́ṣù Ádámà ó wá fún ọ ní Zugloool ẹni tó bá wá ń ṣe méjì kí ló rí. Fatu bi suratin min mislihi. Ọlọ́run ní ẹ̀múrú rẹ̀ wá irú Zugloool yẹn ẹ lọ mú wá. Fatu bi mislihi fatu bi suratin min mislihi. Ẹni pé àyà Kùránì ló sọ̀rọ̀. Láti ránṣẹ́ ọ̀dà gómi dùn ní láàyè. Ṣẹ́rí táwọn bá wá yóò àwọn ń sìn. Mo sọ fún ṣèkọ̀ ọmọ ìdùnnú recently bàtà jọ ń sọ̀rọ̀ ní ọ̀dọ̀ wa. Mo ní nínú kan tó máa ń dùn mí láyé. Òun ni pé mi ò rí ahlan wa sahlan wa marhaba bikum. Wọ́n ti ránṣẹ́ ọ̀dà gómi dùn ní láàyè kuntum sadiqin. Kí Abudu sọ̀rọ̀ ṣẹ́jú kan. Kódà bàtà kiri báyìí mo máa ń wò pé ta ni Zugloool tẹ́lẹ̀ ń sọ yìí ṣẹ́gun àwọn òbẹ̀ àtọ̀ láàrin àwọn òbẹ̀ kankan ọmọdé sì kéré ẹni tí báyìí àfáà mi Sheikh Mustopha Zugloool àfáà mi Sheikh Mustopha Zugloool àfáà mi máa ń ṣe báyìí máa ń láti báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ata abadúgbò Sheikh Mustopha Zugloool wọ́n kọ́ wọn jọ kan wọ́n sọ pé Dr. Mustapha asibaye sọ pé Al-Qur'an fi yadi muslimin asilayi fi yadi jahilin silayi mu atọ́lù láyé sàmìlúnà ó ní dìfáìn wàlálì lè ojúm wàlálì lè haksi wàlálì lè àtọ́ wàlálì lè hadmi wàlálì lè bìnà wàhùwà sọ́ọ́lù lè zálìkà kúlù láwùkánú yá dàmúnà. Gbogbo eléyìí akọ látara pé ààrí Zugloool ni o ẹ wá imagine àwọn tó bá rí wọn. Bàbá wa ní mo fi nǹkan mẹ́ta lè fún wa wọlé tẹ̀kún mi kún. Wọ́n tẹ̀kún mi kún mọ́tò. Bàbá ní ṣé mo pé kankan wà nílẹ̀ Yorùbá yìí àwọn ọ̀rọ̀ tí máa sọ síbi sẹ́yìn bá wà ń bẹ̀ ọmọ kékeré ló ń ṣe mí o àmọ́ èyí tí bá rí àwọn àgbààgbà lórí nílẹ̀ Yorùbá yìí dáwà nìkan wàláì dáwà nìkan ló ní kinní kan tó ṣe wípé tẹ́yìn bá wá sí dáwà ọjọ́ kan tẹ́ bá pàdé ẹ̀ lọ́ọ̀kan kẹ́ má mọ̀ rí tẹ́ bá wí kí ni a fi ilé sí wàláì wàlìtẹ̀kùn mímú mọ́tò mo rántí bàtà wa kékeré tí a kò bá gbé mi lọ́kadà tí wọ́n wà láàrin báyìí mo kàn máa ń rí wọn lórí ọkọ̀ máa wàlìtẹ̀kùn mímú ẹni ẹ̀ máa ní mọ́tò mi ò mọ̀ báyà Kùránì ni wàlìtẹ̀kùn mímú mọ́tò ó dàgbà láàrin because àwa gbé lóṣòdì ní máfolókò láàrin Òṣòdì wàlìtẹ̀kùn mímú mọ́tò bàtà wa ń dàgbà mú àrígbé ìbúlẹ̀ ti gbọ́ mo báyà Kùránì ni ta ló lò wọ́n ní dáàrú dáwà ṣàárò àwọn ni mo wá rí gbogbo ọmọ dáàrú láyé kódà gan tẹ́ ẹ̀ bá da ojú ẹ̀ mọ̀ ẹ má lọ sọ pé kódà gòkè ń dáàrú tó bá sọ bẹ́ẹ̀ òun sọmọ dáàrú náà òun sọmọ dáàrú ẹni tó bá dójú ẹ̀ mọ̀ tó bá sì ní wàlìtẹ̀kùn mímú tó bá fi lè tẹ́ẹ̀kì ẹ̀ ní bẹ́ẹ̀ 4 seconds láti dáhùn òun sọmọ dáàrú kí ni ẹ wá ní kankan nú ẹni tí òun sọmọ dáàrú tẹ́ ẹ bá sọ fún òní tètè dání lò awo pé bí ẹ fẹ́ káyà kọ́lá ní fóònù
tẹ́bá ní wọ́n dẹ́kun kan mọ́tò kò yé mi kílẹ̀ wí àṣírí kan wà ń bẹ̀ bàbá wa sọ pé wàlì tẹ̀kún mi ń kún. Bàbá ní ká máa gbègbè lọ síbi dáadáa ibi dáadáa náà ni nísìnyí àwọn bàbá wa tí wọ́n ń kẹ́lẹ̀ mo fẹ́ lọ sọ pé bí a mọ̀ ń pàdé wọn bí ẹlẹ́ẹ̀kẹta bí ẹlẹ́ẹ̀kẹrin ni àwọn bàbá alára pé àwọn ni wọ́n jókòó yìí àwọn bàbá ni wọ́n jókòó yìí bàbá ní ẹ máa gbègbè lọ síbi dáadáa. Fi ìtẹ́wà máa sọ fún àwọn èèyàn káwọn náà máa ṣe dáadáa. Bàbá wa ní ẹ má bínú mi ò lápọ̀ o bí ń ṣe ẹ̀dá ìrọ̀ máa ṣe. Tí bá ti ń pariwo ojú àmà ara máa ń ní mi. Wọ́n dẹ́kun mi kún ọmọ tó. Yẹ́dí òun náà ilẹ̀ ẹ̀ka irí. Bàbá ńlẹ̀. Wọ́n yá burú nàbí màrúfì. Wọ́n yẹ́ ni àwọn àní mú ká. Wọ́n láyìíká wọ́n lè mú. Wọ́n láyìíká wọ́n lè mú. بلا طلب تغني بلا سبب تبدي لعجائب فيه تجري بما بعد شكرا على مدد ندعو على رسل خيرا بلا عدد نرجوه من الصمد عونا بلا تعب فيدا بلا صلب رضا بلا رغب موتي بلا طلب ولا حول